David Adeleke, gbajúgbajà olórin tàkasúfèé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí Davido, ó ti sọ̀rọ̀ lórí ìbejì làǹtìlanti tọ́ba Èdùmàrè tó fi ta ìdílé rẹ̀ lọ́rẹ. Kí wá ni Davido sọ? Kí lọ̀rọ̀ tó sọ lórí ìbejì tọ́ba Èdùmàrè tó fi ta lọ́rẹ? Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìròyìn, David ti sọ wípé òun dúpẹ́ o, inú òun dùn, ayọ̀ òun sì kún bọ́ba Èdùmàrè bó ṣe fi ìbejì làǹtìlanti tà wọ́n lọ́rẹ. Ó ní tó wá jẹ́ ìyàlẹ́nu tó bà wọ́n lẹ́rù nígbà táwọn gbọ́ wípé oyún tí ìyàwó òun ní sínú, ìyẹn Chioma, táwọn gbọ́ pé ìbejì òní yóò fi oyún náà bí. Táwọn tún wá gbọ́ wípé inú oṣù kẹwàá ọdún 2023 yìí náà ni Chioma yóò fi oyún náà bí ìbejì. Ó lẹ́rù bà wọ́n, ẹ̀rù bà wọ́n gidigidi. Ìyàlẹ́nu ló sì jẹ́ fáwọn, torí pé ó yà wọ́n lẹ́nu pé ọba oníṣẹ́ àrà ńlọba Elédùmarè, oníṣẹ́ ìyanu ńlọba Elédùmarè. Onídìí àbájọ ni wípé inú oṣù kẹwàá ọdún 2022 pé ni àwọn pàdánù ọmọkùnrin àwọn tọ́ba Èdùmàrè tó fi tà wọ́n lọ́rẹ. Àwọn pàdánù rẹ̀ nínú oṣù kẹwàá ọdún 2022. Ó tún wá jẹ́ wípé inú oṣù kẹwàá ọdún 2023 nígbà tó pé oṣù kan gbáko pé náà ni ọba Èdùmàrè ló tún wá fi ìbejì làǹtìlanti ló tún wá fi tà wọ́n lọ́rẹ. Onídìí rèé o tí ọ̀rọ̀ náà fi yà wọ́n lẹ́nu, tó fi ṣe àwọn ní kàyéfì, táwọn sì fi ń dúpẹ́ fọba Elédùmarè.